ẹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹtì láǹfààní láti máa darapọ̀ máa wá lórí ìkànnì Arólé Baba 1010 TV tó níbi tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájẹ́ ọba alẹ̀ bí ìṣe wa lórí ìkànnì yìí ìbójútẹ fún ọwọ́ ojú náà ní fọ́ etí tẹ́ fi gbọ́ etí náà ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè agara kì í dé ní ṣe Elédùmarè agara ò ní dá mi àyànfẹ́ bẹ́ẹ̀ ni kò ní dẹ́yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa pẹ́ṣẹ́ fi ìfẹ́ hàn sí wa àtàdúró tì mo mọ lóore o mo ṣe ń ṣe pé ẹ̀ṣẹ́ ní gbogbo ìgbà gbogbo ọjọ́ àti gbogbo àsìkò ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú wá níbẹ̀ tí màá pé ìṣe mi pòkọ̀ mi yípadà àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹja máa gbé yẹ̀wò ká tó máa bọ́ sínú agbami rẹ̀ ní ẹlẹ́kùnrẹ́rẹ́. ká má parọ́ tanra wa jẹ ẹgbẹ́ òṣèlú NNPP ti kú ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí sì ní Kwakwanso wá láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC Umaru Ganduje ló sọ èyí di mímọ̀. Ó gbọ́dọ̀ yọjú sí ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá lórí ètò òṣèlú ìpínlẹ̀ Rivers abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ní Àbújá òun ló sọ èyí di mímọ̀ fún Vice Admiral ní ìpínlẹ̀ Rivers. Wọ́n ní báwọn kò bá kájòlù yíya ni yóò ya àìkájò òṣùwọ̀n Tinubu ló mú ìpànìyàn ojoojúmọ́ wá lórílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar òun ló sọ ọ̀rọ̀ yìí sóde. Lórí ìpínlẹ̀ Plateau yìí náà ni mo sì wà ẹ foríjìn wá àti jayínkulẹ̀ nínú ìgbàgbọ́ tẹ ní nínú wa. Gómìnà ìpínlẹ̀ Plateau ló rawọ́ ẹ̀bẹ̀ tó sì ń tọrọ àforíjìn lọ́dọ̀ àwọn ènìyàn ìpínlẹ̀ ọ̀hún. Àwọn agbébọn náà ṣekú pa ọlọ́pàá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Enugu wọ́n tún ṣe bẹ́ẹ̀ dáná sun ọkọ̀ wọn ní ojú òpópónà náà. Lórí fídíò àwọn ọlọ́pàá tọmọ orílẹ̀-èdè China kan tó ń há owó lé wọn lọ́wọ́ báyìí ọ̀gá àgbà ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ó ti pàṣẹ kí àwọn ènìyàn náà kan yọjú sí olúléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní Àbújá láti wá káwọ́ pẹ̀yìn rojọ́ lórí ẹ̀sùn orí fánrán ọ̀hún. Ìdàrúdàpọ̀ àti ìfòyà ńlá mìíràn ló tún ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue o pẹ̀lú bí àwọn Fúlàní darandaran tó ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún ní ìjọba ìbílẹ̀ Òtúpò. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ǹjẹ́ ká má parọ́ tanra wa jẹ ẹgbẹ́ òṣèlú NNPP ti kú ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí sì ní Kwakwanso wá láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC Umaru Ganduje ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ alága fẹ́gbẹ́ òṣèlú APC jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà Abdullahi Umaru Ganduje òun ni ó mà ti tú àṣírí ọ̀rọ̀ nípa ẹni tí ó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NNPP lọ́dún 2023 Rabiu Kwakwanso tó jẹ́ ọ̀rẹ́ mínú rẹ̀ ní ìgbà kan rí ó ti júwe Rabiu Kwakwanso gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé ó ń wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC ó ní látàrí pé ẹgbẹ́ òṣèlú NNPP tí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú tí Rabiu Kwakwanso tó ti díje dupò ààrẹ ẹgbẹ́ òṣèlú náà ó ní ó ti kú fínfín táwọn sì ti ń wáàyè láti gbé sin inú ilẹ̀ táwọn ó sin sí àti pósí táwọn ń kàn lọ́wọ́ láti gbé sin ẹgbẹ́ òṣèlú NNPP náà ó ṣe ní àlàyé wípé bí Rabiu Kwakwanso ṣe wà yìí òun gbẹ́mọ̀ pé kò sí ọ̀nà kan pàtó láti gbà fún àwọn nínú ìdíje sí ipò ààrẹ lọ́dún 2027 tó bọ̀ yìí ó ní láti ìgbà náà ó ní Rabiu Kwakwanso ló ti lọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí àti àwọn ọ̀nà kọ̀ọ̀kan tó fi ń bá òun sọ̀rọ̀ lábẹ́ aṣọ láti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC. Wọ́n ní fún ìdí èyí ẹ jẹ́ kí gbogbo wa ká lọ fọkàn wa balẹ̀ torí pẹ́gbẹ́ òṣèlú APC òní yóò ṣe bẹ́ẹ̀ jáwé olúborí tó bá di ètò ìdìbò tọdún 2027 Rabiu Kwakwanso ó fi ẹ̀sùn yìí kàn nígbà tí Abdullahi Umaru Ganduje tó tún ṣe ní àlàyé ṣáájú wípé sẹ́ẹ̀dí gbogbo ìkójọpọ̀ àwọn ènìyàn yìí tó ṣe wípé wọ́n ń kóra wọn pọ̀ láti tako ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò tọdún 2027 ìkójọpọ̀ asán àtèyí tó ti kú fínfín ni torí pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún òní yóò jáwé olúborí. Abdullahi Umaru Ganduje ló ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lórúlẹ̀ yìí Àbújá lánàá òde yìí. Ó gbọ́dọ̀ yọjú sí ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá lórí ètò òṣèlú ìpínlẹ̀ Rivers abẹnugan ilé ìgbìmọ̀ asòfin l'Àbújá ló pe Vice Admiral láti yọjú sí ilé ìgbìmọ̀ náà lórí ètò òṣèlú.
ẹni tó jẹ́ abẹnugan fún ilé ìgbìmọ̀ asòfin kékeré ti Àbújá Tajudeen Abbas ó ti ránṣẹ́ sí sole administrator ìyún alákòóso ti ìpínlẹ̀ Rivers tààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yàn síbẹ̀ Vice Admiral Ibok Ete Ibasi ó ní gẹ́gẹ́ bí ìwé òfin tọdún 1999 láti lè máa tukọ̀ ìjọba ìpínlẹ̀ Rivers ó ní láti kọ́kọ́ yọjú sí ilé ìgbìmọ̀ asòfin àgbà tí ń bẹ ní Àbújá kí wọ́n tọ́ sí ọ̀nà kí ó sì ṣe bẹ́ẹ̀ gba gbogbo àwọn ìmọ̀ràn àti ìtọ́wà lálàkalẹ̀ nínú ìwé òfin. Ibok Ete Ibasi ó ní ìròyìn tí ń jáde nípa àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó ti gbé ní ìpínlẹ̀ Rivers láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed tó ti yàn sí orí àléfà gẹ́gẹ́ bí alákòóso ní ọjọ́ 18 inú oṣù kẹta ọdún tí a wà nínú rẹ̀ yìí níbi tí wọ́n ti fọwọ́ sí júwèlé fún Siminalayi Fubara tó jẹ́ gómìnà tó dìbò yàn ní ìpínlẹ̀ ọ̀hún àtàwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Rivers wípé kán lọ rèé lo oṣù 6 gbáko láti fi òpin sí wàhálà àti làásìgbò tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún láàrin àwọn olóṣèlú wàyí o ẹni tó wá jẹ́ abẹnugan Tajudeen Abbas ó sọ dímọ̀ wípé àwọn ní láti ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ kọ̀ọ̀kan ètí wọn yóò máa mójútó ìgbésẹ̀ tí Ibasi ti ń gbé ní ìpínlẹ̀ Rivers tí kò fi ní tayọ òfin ẹ̀ẹ́nà ti wípé níṣe ni Tajudeen Abbas ló ti kọ́kọ́ sọ̀rọ̀ jáde tẹ́lẹ̀ wípé Ibasi kò ní àǹfààní àti àṣẹ nínú ìwé òfin tọdún 1999 láti yan alákòóso ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan tí ń bẹ ní ìpínlẹ̀ Rivers bẹ́ẹ̀ náà ló tún sọ dímọ̀ wípé bẹ́ẹ̀ ni kò sí àǹfààní àbí àṣẹ fún un láti gbé àbá ètò ìṣúná tuntun tọdún 2025 jáde gbogbo tó bá wù kó fẹ́ ṣe níṣẹ́ ló yẹ kó máa gbàṣẹ lọ́dọ̀ àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin àgbà l'Àbújá fún ìdí èyí ó ní àwọn ti dá àwọn ìgbìmọ̀ kan etí òǹkà wọn jẹ́ 21 àwọn ti dá wọn kalẹ̀ tí wọn yóò máa ṣe àmójútó nípa bí àkóyawọ́ àti àìsí ojú ìṣáájú nínú ètò ìṣèjọba Ibas ní ìpínlẹ̀ Rivers àti ìgbésẹ̀ tí yóò fi mú àlàáfíà ayérayé jọba ní ìpínlẹ̀ ọ̀hún fún ìdí èyí wọ́n ní dandan ni fún Ibas o láti yọjú sí ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá kó tó di pé yóò máa gbé àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ ọ̀hún. Yorùbá ló ní bí awọ kò bá kájú lù yíya ni yóò ya àìkájú òṣùwọ̀n ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló mú ìpànìyàn ojoojúmọ́ wá lórílẹ̀‐èdè Nàìjíríà Àtíkù Abubakar ló sọ èyí di mímọ̀ látàrí ìkọlù kọgbà àwọn agbésùmọ̀mí agbébọn èyí tí wọ́n ṣe sáwọn ènìyàn tí wọ́n ń gbé ní agbègbè Zike Kwali ìjọba ìbílẹ̀ Basa ní ìpínlẹ̀ Plateau níbi tí òǹkà ènìyàn tí ó lé ní 50 tó ti ṣe bẹ́ẹ̀ dágbére fún ilé ayé yìí nínú ìṣẹ̀lẹ̀ tó wáyé lọ́jọ́ Ajé Monday tá a lò sẹ́yìn yìí èyí tí ó ti gba omijé lójú àwọn olùgbé agbègbè ọ̀hún èyí ló wá fà á tí ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP tọdún 2023 tó sì tó ti jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Alhaji Atiku Abubakar ló wá fi ohùn léde lójú òpó ayélujára Facebook tó jẹ́ títara rẹ̀ gangan ibẹ̀ ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ fẹ̀sùn kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn tó jẹ́ abẹ́sìnkáwọ́ tọ́jọ́ ń ṣe ètò ìṣèjọba orílẹ̀‐èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar oníkòso méjì tó mú ìpànìyàn àti ìfẹ̀mí àwọn olùgbé orílẹ̀‐èdè Nàìjíríà ṣòfò lójoojúmọ́ bí ìṣe àìkájú òṣùwọ̀n ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní ti ìpínlẹ̀ Plateau yìí ó bà àwọn lọ́kàn jẹ́ ó sì gbomi ní ojú àwọn pẹ̀lú bó ṣe jẹ́ pé láàrin ọ̀sẹ̀ kan ó ní ìṣẹ̀lẹ̀ ìkọlùkọgbà ọ̀hún ló wáyé bẹ́ẹ̀ náà ló tún mú àpẹẹrẹ ti ìpínlẹ̀ Borno tó tún mú wá pé ẹ wo bá ṣe ń fi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò ní ìpínlẹ̀ ọ̀hún náà ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó sì fọwọ́ lẹ́rán kò gbé ìgbésẹ̀ èyí tó bá ojú mu láti fòpin sí ìpànìyàn yìí ṣe wá mọ̀ pé níṣe ni awọ kò kájú lù fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó mú ìpànìyàn náà tó fi di gbogbogbà àti ojoojúmọ́ bẹ́ẹ̀ náà ló tún ṣe ní àlàyé pé kódà gan ṣe rí àwọn ènìyàn tó jẹ́ agbésùmọ̀mí èyí tó ti fi páńpẹ́ òfin gbé láti ọdún 2016 ó ní síbẹ̀ di àsìkò yìí wọn ò tí ì gbé wọn lọ sí ilé ẹjọ́ láti lọ fi ojú wọn wíná òfin lórí ẹ̀sùn ìgbésùmọ̀mí títí di àkókò yìí ó ní ṣùgbọ́n o tó bá jẹ́ wípé lórí ọ̀rọ̀ òṣèlú kan ó ní ó dá wàhálà sílẹ̀ ní kíákíá àtijọ́ máa pàdé ní ilé ẹjọ́ ṣùgbọ́n tó yẹ kí wọ́n mójútó wọn ò mójútó látàrí àǹfààní ara wọn ó wá rọ ìjọba àpapọ̀ pé ẹ gbìyànjú kẹ́ ẹ pèsè ohun ìjà olóró èyí tí yóò dẹ́
tí ò jẹ́ nǹkan táwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọn yóò máa lò láti gbógun ti ìwà ìgbésùmọ̀mí. Bẹ́ẹ̀ náà ló tún rọ àwọn olùgbé ìpínlẹ̀ kọ̀ọ̀kan pàtàkì jùlọ Plateau, Benue àti ìpínlẹ̀ Borno tó fi mọ́ Zamfara wípé ẹ mọ̀mọ̀ ṣe bẹ́ẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbébọn àbáwọn oníṣẹ́ láabi kẹ́ ẹ mọ́ gbàbọ̀dé fáwọn ènìyàn yín ní ìpínlẹ̀ tó wù kẹ́lẹ́ wà. Ó sì ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí àti ará ojúlùmọ̀ àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ dágbére fáyé nínú ìkọlù ti ìpínlẹ̀ Plateau báyìí. Lórí ti ìpínlẹ̀ Plateau yìí náà ń la sì wá o, ẹ foríjì wá a ti já yín kulẹ̀ nínú ìgbàgbọ́ tẹ ní sí wa. Gómìnà ìpínlẹ̀ Plateau ń ló bẹ̀bẹ̀ fún àforíjì àwọn ènìyàn rẹ̀ ní inú lásìkò tó ṣe àbẹ̀wò sí agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀. Pẹ̀lú bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àti fọ́nrán táwọn ṣe àfihàn níbi tí ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Plateau Kílẹ̀bù Muftiwangi tó ṣe àbẹ̀wò sí agbègbè tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ Zike Kwali ní ìjọba ìbílẹ̀ Bassa níbi tí ẹ̀mí ènìyàn tó lé ní 50 tó ti ṣe bẹ́ẹ̀ tó ti bá ìkọlù àwọn oníṣẹ́ láabi agbébọn tó ti bá lọ ní ṣe ni gómìnà ọ̀hún ni ó ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀dùn ọkàn. Ó ní ìlérí tá a ṣe fún yín àti já yín kulẹ̀ inú tàwa náà sì dùn sí ṣẹ́ẹ́rì bẹ́ẹ̀ ṣe wò mí yìí kí ilé òní tó mọ́ mo ti sunkún ojú mi sì ti fẹ́ yọbọ lórí ìṣẹ̀lẹ̀ àti ìkọlù tó ṣẹlẹ̀ yìí inú tàwa náà kò dùn sí i a sì ti ń gbé ìgbésẹ̀ kódà bẹ́ẹ̀ ṣe wò wá yìí a ti run ọ̀pọ̀lọpọ̀ owó lórí bí ètò ààbò tó péye yóò ṣe wà ní ìpínlẹ̀ Plateau. Ó ṣe bẹ́ẹ̀ báwọn tọ́rọ̀ náà kàn báwọn kẹ́dùn lórí ìkọlù tó ṣe. Bẹ́ẹ̀ náà ló sì ṣe ní àlàyé pé àwọn oníṣẹ́ láabi yìí ṣẹ̀ wọn ò ní lọ láì fi ojú winá òfin. A ṣe àfihàn fídíò rẹ̀ níbi tó ti ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sáwọn ẹbí ará àtojúlùmọ̀ tí ìṣẹ̀lẹ̀ náà tó kàn. So jamaa inauni mu. If I will tell you the truth, I myself have been crying since yesterday because I had trusted God that all the arrangements were put in place that this will not happen again. We have made investments in security, but like all human arrangements, sometimes they fail. And I want to admit that on Sunday night into Monday morning, we failed you. Please forgive us. Ẹ káàbọ̀ padà. Àwọn agbébọn náà máa ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọlọ́pàá 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Enugu báyìí. Wọ́n tún dáná sun ọkọ̀ àwọn agbófinró náà. Lágbègbè tọ́pẹ̀ ní Achi ìjọba ìbílẹ̀ Ojirifa ní ìpínlẹ̀ Enugu ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní checkpoint èyí tí wọ́n sọ mọ́ wípé ó súnmọ́ ọjà tọ́pẹ̀ ní Ozuda ní Achi yìí gẹ́gẹ́ bí fídíò táwọn ṣe àfihàn rẹ̀ fún wa bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣàfihàn fídíò ọ̀hún níṣẹ́ náà ní àwọn agbébọn tí wọn kò mọ ìdánimọ̀ wọn náà ṣe ìkọlù náà sí àwọn agbófinró tí wọ́n wà ní checking point ọ̀hún níbi tí wọ́n ti sọ bẹ́ẹ̀ wípé wọ́n ṣekú pa ọlọ́pàá 3 ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó di wípé wọ́n dáná sun ọkọ̀ wọn náà
a ṣe àfihàn fídíò náà ní oníbelenja látàrí òfin àti ìlànà èyí tó dé wá lórí ìkànnì YouTube. Gbogbo akitiyan láti bẹ́ẹ̀ tó jẹ́ alukoro níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu ní gbólóhùn lórí fọ́nrán náà ó ní ó já sí pàbó torí pẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó ní kò já gara lásìkò tá a fi ń ṣe bẹ́ẹ̀ kó ìròyìn yìí tá a fi ń kó jọ. Lórí fídíò àwọn ọlọ́pàá tọmọ orílẹ̀-èdè China kan tó ń ṣe bẹ́ẹ̀ há owó lé wọn lọ́wọ́, ọ̀gá àgbà ọlọ́pàá ní ilẹ̀ yìí IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ti pàṣẹ wípé káwọn ènìyàn tí ọ̀rọ̀ náà kàn yọjú sí olúléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní Àbújá láti wá káwọ́ pẹ̀yìn kan rojọ́ lórí fọ́nrán ọ̀hún bí nǹkan náà ṣe jẹ́ gan ní pàtó. Fídíò kan ló ń jà rìnrìn káàkiri orí ayélujára èyí tó mú kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa kóró ojú sí iṣẹ́ tí àwọn agbófinró tó jẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí tí wọ́n ń ṣe pẹ̀lú bá ṣe sọ dúnmọ̀ wípé wọ́n ń ta iyì wọn fún àwọn ọmọ orílẹ̀-èdè míì pẹ̀lú bí ọmọ orílẹ̀-èdè China kan bó ṣe ń pín owó tó jẹ́ ẹgbẹ̀rún 5 náírà bí àwọn ènìyàn náà tó pín lé wọn lọ́wọ́ wọ́n tò sórí ìlà ó sì ń ha owó náà ń ha lé wọn lọ́wọ́. Èyí ló ti mú kí oríṣiríṣi ọ̀rọ̀ kó ti máa jáde tá sì ń sọ̀kò ọ̀rọ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí pé níṣẹ́ náà ń dojú ti orílẹ̀-èdè Nàìjíríà. Wàyí o ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn agbófinró lórílẹ̀-èdè Nàìjíríà IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ó ti ránṣẹ́ sí ẹni tí ó jẹ́ DSP Aliyu Adéjẹ́mbí ìyún Provost of One Police Mobile Force Mopo ti Kaduna nínú àlàyé tó ń ṣiṣẹ́ wọn ni níṣe ni àwọn ọlọ́pàá tán ha owó lé lọ́wọ́ yìí wọ́n ṣe bẹ́ẹ̀ tẹ̀lé ọmọ orílẹ̀-èdè China náà lọ sí ìpínlẹ̀ Èkó lórí iṣẹ́ àkànṣe kan ni èyí tó sì wá ní kí èyí tó mú kí ó máa ha owó náà kó máa ha lé wọn lọ́wọ́. Ní àná ọjọ́ karùndínlógún nínú oṣù kẹrin ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ṣùgbọ́n níṣe ni wọ́n ti fi ìròyìn náà láti fi léde láti iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà láti sọ dímọ̀ wípé lẹ́nìí tí ń ṣe ọjọ́ kẹrìndínlógún níṣe ni kí àwọn tọ́rọ̀ náà kàn wá sólùlù ilẹ̀ yìí láti wá káwọ́ pẹ̀yìn kan rojọ́ lórí n tó ṣẹlẹ̀ nínú fídíò ọ̀hún gan ní pàtó. A ṣàfihàn fídíò tiẹ̀ náà tí ó máa jáde máa jẹ́ mi sùn. 蒋总跟他们发小费了。走开。这都是赖拉，都是1000的赖拉给的。蒋夫人，来。 200赖拉相当于那个1块钱，发钱了。一个人是5000赖拉。叫他帅一点吧，多等一等。对吧？帅的都给钱啊！哎，帅的就多给一张。好想谢谢。Ẹ tún káàbọ̀ padà. Ìdàrúdàpọ̀ àti ìfòyà ńlá mìíràn ló tún ṣiṣẹ́ bẹ́ẹ̀ sílẹ̀ ní ìpínlẹ̀ Benue pẹ̀lú bí àwọn Fúlàní darandaran tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe kó pa ènìyàn tí òǹkà wọn kò tí ì ṣe sọ báyìí nígbà tó dáná sun ọ̀gọ̀rọ̀ ilé níjọba ìbílẹ̀ Òtòpò ní ìpínlẹ̀ Benue náà. Agbègbè tí wọ́n pè ní Òtóbi Apa ìjọba ìbílẹ̀ Òtòpò yìí ní ìṣẹ̀lẹ̀ burúkú tó ti wáyé ní nǹkan bí dédé aago 6 ìrọ̀lẹ́ ní ọjọ́ kẹrìnlá inú oṣù kẹrin sí ọjọ́ karùndínlógún oṣù kẹrin ọdún tí a wà yìí. Nínú àlàyé tí wọ́n ṣe wọ́n sọ dúnmọ̀ wípé àwọn oníṣẹ́ láabi náà ò ní wọ́n ṣe bẹ́ẹ̀ ya wọ abúlé ọ̀hún tá sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní takòtako wọ́n ṣekú pa ọ̀gọ̀rọ̀ ènìyàn etí òǹkà wọn kò tí ì sí lóde lásìkò tá a fi ń kó ìròyìn jọ. Bẹ́ẹ̀ ni wọ́n dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn tí oríṣẹ́ bẹ́ẹ̀ tó kó yọ tábà ikọ̀ oníròyìn sọ̀rọ̀ ò ní wọ́n ṣe àlàyé yìí fáwọn oníròyìn pé orí ló ṣe bẹ́ẹ̀ kó àwọn yọ pẹ̀lú bí àwọn oníṣẹ́ láabi ọ̀hún bọ́n ṣe yà wá láti ibi tí wọn ò mọ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn láì nídìí kan
pàtó níbi tí wọ́n ti fi ṣekú pa ènìyàn tí òǹkà wọn kò tíì sí lóde báyìí. Ìṣẹ̀lẹ̀ náà ó ní kì í ṣe àkọ́kọ́ tí kì í sì ṣe ẹ̀kejì ní ìjọba ìbílẹ̀ Òtúpò níbi tí àwọn Fúlàní darandaran ọ̀hún láti fi gbogbo gbà gbogbo ọjọ́ àti gbogbo àsìkò láti fi ń sọsẹ́ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìjọba ìbílẹ̀ náà títí di àkókò yìí a kò tí ì rí ìkankan gbọ́ láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ àti ìjọba ìpínlẹ̀ Benue lórí ìkọlù gbogbogbà èyí tí ó ń wáyé tó ti rán ọ̀gọ̀rọ̀ ẹ̀mí lọ sí àjò àrèmábọ̀ báyìí. As I speak to you right now, Otobi Akpa is under attack. These herdsmen, they have taken over Otobi Akpa. Please and please and please, we are calling on all security agencies right now. Swing into action, no sleeping. Please, everybody should be at alert right now. Even Otupo guys, be at alert. Otobi Akpa is under attack. I just got this information. Everybody are running helter skelter. Mother and children, they are burning houses. They are killing people. They are killing people. I just spoke to this girl now, hear her voice. These people are even more than 100. They are plenty. So many of them divided themselves into the whole village. Burning houses, killing people. I saw they killed my neighbor. So sorry. They killed my uncle. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí akíní wípé ṣé ọlọ́bẹ̀ ṣé ẹ̀yin tẹ́ bá wa jẹ́ ẹ̀kú àìbínú ǹjẹ́ títí di ìgbà tá a tún padà máa pàdé lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí orúkọ mi kò mọ̀ ní yípadà o àyànfẹ́ Elédùmarè náà ni èmi ní màá wá ẹ̀yin náà ní sì máa bá ó dàbọ̀.